Hello. Ìlú ẹ̀ka lẹ́ẹ̀kẹ́tò. Ẹ káàbọ̀ sí Prince FM. Kí lẹ̀ ńlá kọjá mà? Lórí ọ̀rọ̀ ọkọ mi àtàwọn ọmọ mi ni. Ó ṣẹlẹ̀ pé ọkọ mi mo fẹ́ ní of 30 years. Bàbá tí mo bí wọn fún ó ti kú. Mo wá fẹ́ ọkọ mi yẹn. Ó bá mi tún àwọn ọmọ yẹn dàgbà. Nígbà tí wọ́n dàgbà tán. Ṣé oníkálukú gbàbí tán lọ? Tán gbàbí iṣẹ́ wọn lọ ṣá. Wọ́n wá dé. Tán ní bàbá yẹn. Ìmáfẹ́ mọ́ ọ̀nà kó kúrò kó máa lọ. Ó dẹ̀ jẹ́ ní tó jẹ́ pé mi ò bímọ fún lóòótọ́ o. Ilé tí mo kọ́ àjọṣe wà láì ṣọ́ọ̀bù tí mo ní àjọṣe wà láì náà ni. But bàtà àwọn ọmọ mi dẹ̀ rí gbé wọn ní àwọn òfẹ́ mọ́ kó ṣáà máa lọ. Àwọn ọmọ mi dẹ̀ rí wọ́n yìí kéré nígbà tí mo fẹ́. Nǹkan tí mo ń là kọjá nìyẹn sà. Ẹ ṣé. Ẹni ọ̀fẹ́ ọkọ yín gbà tẹ wà lọ́mọ ọkọ yín wà lọ́mọ ọgbọ̀n. Ẹ̀lú bàtọ́kọ mi máa kú ó kú ní age of 40 years. Èmi wà ní 30 years old. Mo wá bímọ méjì. Mo wá rí máa yẹn mo wá fẹ́. Mo fẹ́ but kò sọmọ láàrin wa tí wà ń sìn bí 20 years ago ìmọ̀ àti ẹ̀ ti wà. But iṣẹ́ tí mo ń ṣe wọ́n wà sí mi níbi iṣẹ́ yẹn àjọ máa ṣe ni. Mo kọ́lé ìmọ̀ àti ẹ̀ náà ni. Mo kọ́ ṣọ́ọ̀bù ìmọ̀ àti ẹ̀ náà ni. Nígbà táwọn ọmọ mi wá dàgbà tán wọ́n wá láwọn ò fẹ́ rí ìjà lójoojúmọ́ tó bá ti rí. Kí ni mo lè ṣe sọ́rọ̀ yìí sà? Emotional slavery. Hello. Mo wà pẹ̀lú yín mà. Hello. Nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn nìyẹn o. Nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn kí ni mo lè ṣe sí tó bá ti rí bàbá yìí. Mo ti gbọ́ yín mà. Mo ti gbọ́ yín màmá mi. Mo ti gbọ́ yín dáadáa ìfarabalẹ̀ ni. Ọ̀rọ̀ tẹ́ sọ yín lágbára ìfarabalẹ̀. Mo ti gbọ́ yín dáadáa. Ìṣẹ̀dẹ̀ wàlẹ̀ bí iye ìgbésà farabalẹ̀. Àwọn tó jẹ́ ọlọ́gbà ayé tán jẹ́ bàbá mi tó wà nílé, àwọn akẹgbẹ́ mi tó wà nílé, àwọn àbúrò mi tó wà nílé. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ṣé ẹ ti rí báyìí sìn? Sábìsì yóò dáa. Ọ̀dọ́ mi lẹ́yìn mi ti gbọ́ mo fẹ́ gbọ́n tèmi. Ṣé ẹ ti rí báyìí? Ṣé ẹ ti gbọ́ báyìí? Arábìnrin ẹ kú òbí tẹ ẹ wà, ẹ kú òbí tẹ ẹ wà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mà. Ó ga o. Kí ló mo ṣe lọ́ra glo? Mo glo kàdí gan. Ẹ ń ṣe yàn sábì. Mo ṣe lọ́ra glo kí ni. Ṣé ẹ ti ráyé lóde báyìí? Ẹ̀yin single mothers, ṣé ẹ ti rí ayé lóde báyìí? Ṣé ẹ rí pé ẹrú kan ní mú ní búgbẹ ẹrú báyìí? Ṣé ẹ rí pé àwọn tẹ́ ń fẹ́ tẹ́rù kan ti ní fúrá, tẹ́rù kan ṣubú lórí ọ̀kadà, tẹ́rù pé wọ́n ṣe ọkùnrin gidi, tí ẹ rò pé wọ́n ṣàdé nǹkan ọba yín tọ́jú àwọn ọmọ yín kó tó di pé ẹ wọnú marriage yẹn, tẹ́ wá dé agbede méjì ọ̀nà tó wá sọ pé àwọn ò bá yín tọ́jú àwọn ọmọ yẹn mọ́. Ṣé ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò jẹ̀bi báyìí? Ayé ní kọ́ ni bá a ṣe gbé ibi tílé ayé kọ sólúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ayé. Tẹ́ bá rí ẹ̀ka kan tó hùwà kan nínú ìrìn àjò ìgbéyàwó, ẹ má jẹ́ kí n tàn yẹn, ẹ má blame ẹ̀. Experience tó ti ní ibi táyé kọ sí, ibi táyé dojú kọ sí, ọ̀tọ̀ ní síbi tí wọ́n tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ náà. Kí ni èjì bàbá yẹn ń sìn? Ẹ wo arábìnrin tán pè wọlé yìí. Ẹ rí i pé arábìnrin ní conscience. Alálùbáríkà obìnrin ni wọ́n. Wife material ni wọ́n. Ó ṣe yẹ kó rí bẹ́ẹ̀. Èmi àti bàbá àti jọyìn láti bí 20 ọdún sẹ́yìn. Kí ni èjì yẹn gbà yẹn? Èjì yín mà nísìn. Ọlọ́ọ̀bá ń gbọ́ nẹ́tíwọ̀kì yóò dáa. Ká ní bàbá yẹn wà bíi 45 or 50. Bàbá yẹn tó àbí 70 sìn. Àbẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ women àwọn aṣọ ipá àwọn ò fẹ́ kó wọnú ilé mọ́ pé kó mọ bá tiẹ̀ lọ. Lẹ́yìn ìgbà tán ti kí wọn tán pè ní emotional slavery tán, financial slavery tán. Ìmínú sì ní pé ètò ìṣúná. Wọ́n wá fẹ́ taari bàbá yẹn ta torí pé ìyàwó ò bímọ fún un. Ìlọrí ojúgò kóbìnrin kan wá pèsè orí ètò ń sìn wípé single mother ni mí, nígbà tí mo wá fi ọkùnrin yẹn ó ló ń bá mi tọ́jú ọmọ 3 tí mo kó wá, ó bá tọ́jú ọmọ 2 tí mo kó wá, nígbà wọn kò débẹ̀ tí mo wá débẹ̀ tán ó wá yarí pé òun ò tọ́jú wọn mọ́. Ẹ jọ̀ọ́ ṣé kí n bújó ni àbí kí n mọ́ bújó? Ìlọrí ṣé tí ọkùnrin bá gbé tó ta lẹ́yìn, ṣé tí bá ṣe tẹ́lẹ̀ gan kò ní sọ pé òun ò ṣe mọ́, òkú bímọ fún mi.
ẹgbẹ́ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ yìí ìtò ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́wọ́lọ́wọ́ báyìí àfibi sú olóore nírúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ìkà nírúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀. mo dẹ̀ máa sọ gbólóhùn kan lórí ètò áfíríkà la wà o áfíríkà la wà o ẹ má jẹ́ ń tàn yín o ní western world gan wọ́n mọ̀ pé agbára kan ń bẹ lẹ́yìn agbára ọlọ́run o wọ́n mọ̀ o ẹ má jẹ́ ń tàn yín o. mo lọ Canada last year ṣó fẹ́ gbọ́ mi ọ̀sẹ̀ yẹn ni àwọn alágbára máa ń ṣe wíìkì wọn o láwọn alágbára wo lọ Google ẹ̀ lọ́dọ̀ ẹ̀ náà ń ṣe wíìkì wọn o tó ń ṣe bíbọ̀dù káàkiri Thunder Bay bíbọ̀dù káàkiri bẹ́ẹ̀ náà mọ̀mọ́ tó ń ṣe wíìkì wọn tó ń káàkiri ojú pópó nǹkan ń bẹ níbì kan ju bì kan lọ mọ́ jẹ́ kí mọ́ bà ìgbésí ayé ara ẹ jẹ́ ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin yẹn lè má forgive àwọn ọmọ yẹn pẹ́ẹ́ kan lò mí ẹ lo ògbólógbòó ọjọ́ ayé mi mo fi build ìyá yín ǹjẹ́ kí ìyá yín ó ronú kú ǹjẹ́ kí ọ̀tá ìdílé ọkọ tó ti gbé kúrò ǹjẹ́ kó yọ̀ ọ́ ẹ wá fẹ́ tarí mi síta torí pé ìyá yín ò bímọ fún mi kọkùnrin yẹn wá bọ́ ta kó wá lo àwọn àyájọ́ tó dáa fún yín àbí kó lọ nú bíbélì kó wá gégùn fáwọn ọmọ yẹn ẹ gbọ́ tèmi ọlọ́run tí èsì wọ ọjà san fún yàn ṣé ń wá èmi ni ta ni ó wẹ́pọ̀ lórí àwọn ọmọ yẹn wọ́n tún fẹ́ fi tiwọn kó bá ìyá wọn tí ọkùnrin yìí ò bá dáa arábìnrin yóò ní sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ láti bí 20 ọdún sẹ́yìn Ìlọrí káàní bàbá yẹn wà ní 50 ló pàdé arábìnrin ó wà with 70 ń sìn now ẹ wá ní kíkè ṣe bàbá yín ẹ mọ lè mọ wulẹ̀ wá mọ́. Olúṣèyí Ògúnfọlájù ṣe irú ẹ nìyẹn wọ gangan fún ara rẹ ṣé ò ní ìbùjọ kí ló sọ. èmi àbùjọ o. nígbà tí ìṣàlẹ̀ ìyìn ní sọ̀rọ̀ much lórí ọ̀rọ̀ yín ju wípé gbogbo àwa táwọn arúgbó báyìí ẹ jẹ́ á fi ìbẹ̀rù Ọlọ́run ká fi lu ìgbésí ayé wa. màmá ẹ lè pè mí lẹ́yìn ètò tí n bá dẹ̀ gbé sẹ́ni mẹ́sẹ̀jì sórí WhatsApp màá reply yín padà